Àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá. Ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wò èyí tá tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ wo bó ṣe ń lọ ẹnì ìṣòrí. Ẹ máa bá share program yẹn jọ. A wà ní Civil Defence Office báyìí. So lórí issue tí à ń yanjú láti ẹ bá pa ní àǹtí nígbà lọ́sẹ̀ àbí kẹjọ máa sí kó mẹ́. So lórí issue tí à ń yanjú láti Ìjàrún. So pẹ̀lú àwọn èèyàn wa tó wà níbi tí a wá fún. Àwa àti issue yẹn ò tí ì yanjú tán a sì tún wà ń bẹ̀ báyìí but lẹ́ni yìí sìn Ọlọ́run ti pé kó máa yanjú tán lọ. So ọ́fíìsì àwọn Nigeria Security and Civil Defence Corps ibẹ̀ ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. So tí à ń yanjú kéèsì yẹn lọ́wọ́lọ́wọ́. So a fẹ́ àdírẹ́sì wa pẹ̀lú àwọn àti update nípa àwọn bí ní àjò yẹn ṣe jẹ́. Yorùbá ní etí tó bá gbà lọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀. So a fẹ́ àdírẹ́sì wa lórí bí ìrìn àjò ṣe jẹ́. So gẹ́gẹ́ bí etí tó bá gbọ́ àlọ́ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀ lórí kéèsì tá à ń yanjú láti bí Ìjàrún níjọ́ Monday. So pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n wà níbi tí a wá fún. So a kí àwọn civil defence púpọ̀ torí wọ́n hùwà ọmọlúàbí wọ́n gbégbé sí ọmọlúàbí pẹ̀lú wa gẹ́gẹ́ bá a ṣe sọ̀rọ̀ wọn ní ọjọ́ yẹn náà. So ọmọlúàbí ni wọ́n. Bí irú wọn bá pọ̀ ní tọ́wọ́n wọn bá lọ pọ̀ Nàìjíríà ti dájú báyìí lọ. Wàláhì ó ti dájú báyìí lọ. Ẹ dákun máa bá a ṣe àpògámù yẹn. Ẹ máa bá a ṣe àpògámù yẹn. So wọn ò fi gbákan bọ̀ kan nú. So nígbà tí àwa débí lọ́jọ́ yẹn àwa ò tí ì ṣèwádìí débi tó yẹ ká ṣèwádìí dé kó tó di pa gbígbé ṣe tá a gbé. Ẹ sì rí pa aṣọ náà lọ́jọ́ yẹn náà wípé à ń lọ wádìí pé bó ló ṣe jẹ́ bó lọ́rọ̀ ṣe jẹ́. Ọ̀gbà tá a padà ṣèwádìí a rí wípé ìrìn àjò tí a rìn ká tó di pé a gbé ọ̀rọ̀ jáde ìwádìí ni ò tó bó ṣe yẹ kí a ṣèwádìí tó. Ọ̀rọ̀ wa ṣe fojú hàn torí pé àwọn civil defence yẹn lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn náà ti lọ sínú oko wọ́n ti lọ sí investigation wọ́n ti ya photos everything gbogbo document yẹn wọ́n kó hàn wá. So àwọn ẹni tó ní màálù òun sọnù wọ́n ti àwọn gẹ́nẹ́ wọn bọ́ nugbó tí wọ́n wá màálù kankan sá. So wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa àwọn civil defence ṣe dáadáa o. So àbọ̀ tí a mú wá lọ́jọ́ yẹn ọ̀hún la fún wa. Àbọ̀ míì tá a tún mú wá lénìí torí láti ìgbà yẹn a sì wà lẹ́nu rẹ̀. So ló jẹ́ pé ọ́fíìsì ọ̀dọ̀ wọn náà ni àti yanjú kéèsì yẹn lọ́wọ́lọ́wọ́ láti ń ṣe live program báyìí. Àwọn bá ṣe program yẹn. So àwọn civil defence wọ́n ṣe dáadáa tí wọ́n bá pọ̀ ní Nàìjíríà wàláhì Nàìjíríà ọ̀dà náà ìdá. So wọn ò detain ẹni kankan. So wọ́n dẹ̀ yanjú kéèsì yẹn torí kéèsì ó súnmọ́ kọ́ dá wa láàlẹ́ pẹ̀lú bá a ṣe gbé ìrìnàjò tá a rìn yẹn. So wọ́n fi egun òtòlò wọ́n fi tó. So adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn ọkọ ọba àdá ọba látòrí ọ̀gá pápátá tó fi dé orí àwọn tí ó tún gbé ọmọ ẹ̀yìn ọkọ ọba àdá ọba Ọlọ́run níjọ sàyẹn lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin Nigeria Security and Civil Defence Corps. So ẹ ṣe gan adúpẹ́ púpọ̀ o ìyẹn dáadáa ni wọ́n wàláhì àwọn civil defence wà nílùú Ìsẹ́yìn bíbá yìí o wọ́n ń ṣe iṣẹ́ takuntakun iṣẹ́ tí ó téèyàn ọmọ yìí pé ọmọlúwàbí làwọn eléyìí. So wọn ò gbè lẹ́yìn táyé kí wọ́n fi kẹ́kẹ̀ǹdé wọn ò sì gbè lẹ́yìn kẹ́hìndé kan fi kẹ́táyé wọ́n balance. So wọ́n sì ṣe ètò yẹn dáadáa. So ìwádìí táwa kó tó bá dọ̀ wọ́n ìwádìí yẹn ni ṣèwádìí yẹn tó ó sì yẹ ká ṣèwádìí yẹn tó. Wọ́n gbà tá a dọ̀dọ̀ wà padà rí òkodoro ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe jẹ́. So gbogbo tí a bá fi ṣe àwọn civil defence wa wọ́n má bínú. So a tọrọ àforíjì. Ẹlẹ́ẹ̀kejì nípa Olóròró family. So a rí i pé a dákọ̀ ẹgbẹ́ kan padà a rí i pé a dákọ̀ Olóròró wípé ẹnìyẹn ló ti àwọn èèyàn wa mọ́lé. So but àwọn ọmọ wípé àwa ṣe bí nickname ní Olóròró yẹn ni àmọ́ pé odidi family kan ní Olóròró. So orúkọ ẹnìyẹn àwádìí orúkọ yẹn. So torí nínú ọ̀rọ̀ tá a sọ wípé ọmọ àlè ni nínú ọ̀rọ̀ tá a sọ wípé bóyá ìyá àbí bàbá rẹ̀ ní Fulani. So Yorùbá sì ní kò sẹ́ni tí wọ́n fi òwò ẹrú kàn tí ò ní faraya. So
atọrọ àforíjì lọ́wọ́ àwọn fámìlì olóróró atọrọ àforíjì lọ́wọ́ àwọn fámìlì olóró kó má bínú so lórí ọ̀rọ̀ tí a sọ yẹn ìbánilẹ́kọ̀ọ́jẹ́ ni so nínú ọ̀rọ̀ wa ó jáde ńbẹ̀ wípé wọ́n ń ṣe agbódegbà fún àwọn kan so but orúkọ yẹn family name ni olóró tá a dà kọ kìí sopọ ẹnìkan ẹni tí a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ gangan àdúwádìí orúkọ rẹ̀ so a tọrọ àforíjì lọ́wọ́ ìdílé olóró so bí àníyàn sì jẹ́ nìyẹn ẹnìkejì mi ní ọ sọ. ẹnìyẹn náà ó sì apàdà síwájú ẹni yàrá pé so ẹnìkejì mi náà yọ sọ tẹ́ ń gbọ́ ní sọ kọ́fà so ẹnìkejì mi náà àwọn ní ọ sọ ọ̀rọ̀ kan àbí kejì lórí rẹ̀ so a wà ní ọ́fíìsì àwọn civil defence báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí láti yanjú ọ̀rọ̀ yẹn pátápátá so ọlọ́run yóò gbé wa dé ilẹ̀ lérí o. a kí gbogbo èyí tí ẹ̀ ń gbé wa ẹ̀dá kan bá wa ṣe. ẹ máa bá a ṣe àpọ́gàmù yẹn jọ nítorí pé etí tó bá gbọ́ àlọ́ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ láti ìjà àrùn tá a ti wà lẹ́nu kéèsì yẹn láti update wa so but ọlọ́run ti ní pé kó yanjú báyìí wàhálà kankan ọ̀sẹ̀ lórí ẹ̀ civil defence ò tiẹ̀ nìkankan mọ́lé wọ́n ti yanjú kéèsì yẹn so ẹ ṣeun ẹ̀yin àáfà ẹ bá wa sọ̀rọ̀ sí ní sókè. ọ̀rọ̀ ti sọra rẹ̀ ẹni tó jẹ́ nìkejì ni wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ so nǹkan tí mo kàn fẹ́ ṣe náà ni pé màá fi wákàtí ọ̀wọ̀ yìí màá fi dúpẹ́ lọ́wọ́ gbogbo civil defence pàápàá jùlọ ní ìlú Ìṣẹ́yìn tí a wà yìí pé wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìjọba ṣe gbé rán wọn so wọ́n ṣèwádìí ohun gbogbo wọ́n ṣèwádìí ẹ̀ fínífíní wọ́n sì dájọ́ yẹn síbi tí ẹjọ́ yẹ kí ẹjọ́ dé wọ́n ṣètò yẹn bó ti yẹ kó. ẹ máa bá a ṣe àrẹ dákun ẹ máa bá a ṣe àrẹ kókó báyìí rà. ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kí ọkọ ọba adá ọba kò ní sá wọn lẹ́sẹ̀ àwọn ọmọ tí wọn náà wọ́n jèrè rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bí tí wọ́n gbàdúrà pé káwọn ọmọ àwọn dé àbí táwọn gbàdúrà káwọn náà fẹ́ dé Ọlọ́run jẹ́ kí wọ́n dé bẹ́ẹ̀ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn a sì bẹ̀ wọ́n lórí àṣìṣe wa ráńpẹ́ ta rọra ṣe pé a ṣèwádìí ohun gbogbo dájú kó tó di pé a gbé ìgbésẹ̀ mídíà tí a gbé yẹn so a bẹ̀bẹ̀ lórúkọ gbogbo wa a bẹ̀ gbogbo civil defence tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá láti òkè débi tí ó dé bákan náà pàápàá jùlọ àwọn civil defence wa ní ìlú Ìṣẹ́yìn tí wọ́n kárí operation yẹn abẹ̀ wọ́n so kí abẹ̀ wọ́n pé kí wọ́n jáfì wá pé ṣe Ọlọ́run Elédùmarè ló jẹ́ kí adé ilẹ̀ lórí abẹ̀ wọ́n bákan náà àwọn fámìlì olóróró abẹ̀ àwọn náà abẹ̀ wọ́n púpọ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé àwọn náà kú ọmọ ìṣe a sì bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú ṣe wa Ọlọ́run Elédùmarè kò ní dàgbọ́n ọ̀rọ̀ àmọ́ a lérò pé bóyá nickname ní orúkọ yẹn àṣewádìí dáadáa so Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí ó kọ ẹnìkọ̀ọ̀kan wá bàjẹ́ gbogbo olóróró family pátápátá abẹ̀ wọ́n ó kọ wọn ò ní bàjẹ́ o wàrà fani mùkánná ni yá Ọlọ́run máa dùn gbogbo ìdílé náà ìdílé ẹnìkọ̀ọ̀kan wa náà Ọlọ́run máa dùn gbogbo. ọ̀rọ̀ láti gbọ́ yẹn ní ẹnu èkejì mi kí gbogbo ilé ẹ máa gbé ẹ bá wa share rẹ̀ jọ ẹ bá wa share rẹ̀ so Ọlọ́run ti ní kí ọ̀rọ̀ yẹn ó yanjú ọ́fíìsì àwọn civil defence náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí so Ọlọ́run ti ní kí ó yanjú adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn civil defence gan wọ́n ṣe ìfọmọnìyàn ṣe gan ni o a sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn tí wọ́n bá pọ̀ Nàìjíríà orílẹ̀-èdè ìṣèrí ikọ́ ní orí bó ṣe rí ikọ́ ní orí so àwọn fámìlì olóróró náà tí orúkọ tí a gbé jáde ta ní ọmọ àlè ni wọ́n ta ní Fúlàní ní ìyá bàbá wọn so a mọ̀ pé orúkọ fámìlì ni so ẹni tí a fẹ́ sọ̀rọ̀ wọn a wádìí orúkọ wọn so bí àníyàn ṣe jẹ́ nìyẹn so gbogbo ilé máa bá a ṣe àpọ́gàmù yìí wàlá haúlà wàlá kúwàtà ìlà abillahi al-ali al-azim ẹ ṣeun.